gbogbo àwọn àìsàn tí ó máa ń ṣàwọn ọmọ ẹ̀dá láyé tí gbogbo wọn náà ló ní èdè ìbò tó tún léde Yorùbá náà ni. ó lédè òyìnbó sì ní Yorùbá. irọ́ ni o. gbogbo ẹ̀ lórí pátápátá. pátápátá. àmì ìgbàgbọ́. èyí tí ò bá ní a lọ ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀. ó dáa náà ẹ̀yin náà wo bí ìtọ́ ń pè ní malaria fever. ibà lásán nìyẹn. ibà lásán. ibà. tó máa ń pè ní typhoid ńkọ́. typhoid ibà jẹ̀fun-jẹ̀dọ̀. wọ́n tún máa ń pè kan ní yellow fever. Ìyẹn ni ibà pọ́njú-pọ́ntọ̀. ìyẹn ni ibà pọ́njú. ibà pọ́njú-pọ́ntọ̀. ojú rẹ̀ ó máa pọ́n itọ́ rẹ̀ ó ti máa pọ́n. itọ́ rẹ̀ ló tún pọ́n Yorùbá fi pè ní ibà pọ́njú-pọ́ntọ̀. wọ́n tún máa ń pè kan ní measles. measles a lè pè measles ní àrùn èyí tàbí ká pè ní tìta. tìta èyí tàbí tìta. lóòótọ́ wọ́n máa ní tìta ló mọ́mọ́ ohun tìta ló ṣe báyìí tàbí ká pè ní èyí tàbí tìta. eléyìí ò lè léèbù kò lè ní Yorùbá o. èwo. wọ́n ní monkeypox. monkeypox. bẹ́ẹ̀ ni monkeypox. àrùn èyí ló náà ṣùgbọ́n àrùn èyí ọlọ́bọ̀. monkeypox àrùn èyí ọlọ́bọ̀. tàbí tìta ọlọ́bọ̀. ìgbà tẹ́mi ti rọ̀bọ̀ ńbẹ̀ mo rò pé ọ̀bọ kọ̀ọ̀kan fi yáyàn ní ìfọ̀tíná kó tó múyàn ní kọ́lọ́ ń gbáyàn. chickenpox ńkọ́. chickenpox ó fẹ́ fara pẹ́ measles ṣùgbọ́n yàtọ̀. olóde tàbí ká pè ní bàbá àgbà torí Yorùbá ò kì í fẹ́ pe orúkọ ẹ̀ gangan sọ̀pọ̀nà ni bàbá àgbà. eléyìí wọ́n máa ń pè ní arthritis. Yorùbá máa ń pe arthritis ní lóbùtù ilé tó máa ń múyàn bí eegun ibi eegun ẹsẹ̀ tí ò ní jẹ́ kéèyàn rìn dáadáa tí ò ní lè jókòó tí ò ní lè bẹ̀rẹ̀ lóbùtù la máa ń pè yẹn ní Yorùbá. pneumonia ńkọ́. òtútù àyà. mo tiẹ̀ mọ̀ yàn dáadáa. ìyẹn kọ́ mọ́ àbẹ́ ti ní rí. irọ́ mi ní ra òtútù àyà nu. eléyìí wọ́n ń pè ní sickle cell. wọ́n máa ń pè ní fòníkú fọláǹdé. polio ńkọ́. rọmọlápá rọmọlẹ́sẹ̀. ọmọ kékeré ló bá mọ́nà fi ń pè ní rọmọlápá. rọmọlẹ́sẹ̀. migraine ńkọ́. ẹ̀fọ́rí túùlù. ẹ̀fọ́rí túùlù. ní migraine. ẹbí yìí ló máa ń múyàn ní bí apá ẹ̀yìn báyìí. kò tí ì bẹ́ẹ̀ ní rí kò jẹ́ mọ bó ṣe máa ń múyàn. àwọn èèyàn náà máa ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ń múyàn. wọ́n ní pé kinní kankan pé migraine ni èmi ò mi àbí èwo tún ní kinní wọ́ọ̀mù. Guinea worm sobia nìyẹn. sobia dá ọ. wọ́n ní sobia dá yẹn Guinea worm wo ẹsẹ̀ á wá wú sobia ti dá tiẹ̀ ní òní jáde mọ́ wọ́n ní sobia dá. ó pọ̀ ńgbà kan ó pọ̀ ó ti lọlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wọn ti jẹ́ kó lọlẹ̀. àdúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ ní tójú ó lọlẹ̀. coronavirus ńkọ́. àrùn ẹ̀gbà ìwọ́sàn àrùn ẹ̀gbà lásán àrùn ẹ̀gbà kòrónà torí pé àrùn ẹ̀gbà pọ̀. ọ̀sà ńkọ́. ọgbẹ́ inú eléyìí ó jáde láti ibi elephantiasis. ẹsẹ̀ ó wù tó tóbi gbangbala. bó ṣe wá tóbi tóun orúkọ rẹ̀ ò tóbi jàkútẹ̀. jàkíni. jàkútẹ̀ ẹsẹ̀ ó kàn sá tóbi kò ṣeé gbé mọ́. romantism ńkọ́. arúmọléegun.